Koikimedia bringing the work closer to other steps. Today being the date of 7th June 2025. Àwa nílùú Ẹ̀pẹ́ ní Ìdí níbi tí wọ́n ṣe kírun Ìdí tán ní ìlú Ẹ̀pẹ́. Koikimedia bringing the work closer to other steps. Koikimedia bringing the world closer to other steps. Akọọdún akúnyèdún gbogbo ẹ̀yin wa nílé lóko lẹ́yìn odi láti kíbi tẹ́ tí ń wò wá. A kí gbogbo wa pé akọọdún ẹ̀mí wa ṣọ̀pọ̀ ẹ̀. Láti lè ṣe Koiki láti mú wá sétí ìgbọ́yín. A wà ní ìlú Ẹ̀pẹ́ báyìí níbi tí wọ́n ṣe kírun tán ní ìlú Ẹ̀pẹ́. Koikimedia bringing the world closer to other steps. I don't come now. Now you, I don't see you. I see you. Yeah. Fast too. I be kill machine now. Opa. How you be now? Fine. Anyway. What do you do? What do Koikimedia bringing the work closer to other steps. Ìlú Ẹ̀pẹ́ la ṣì wà níbi tí a ti máa mú wá sí ojú móhùnmáwòrán yín ní gbogbo ìgbà. Ẹ máa bá wa ká lọ báyìí lásìkò yìí. Koikimedia bringing the work closer to other steps. A ṣẹ̀ṣẹ̀ ń kírun tán ní ìlú Ẹ̀pẹ́ báyìí lọ́wọ́ bá ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. Wọ́n fẹ́ kéwú túbà báyìí. Allah